Ẹ káàbọ̀ padà nínú àwọn fẹ́ràn ìsíwájú lórí ìtẹ̀lé longitude àti latitude wa. A ti rí ilé ayé gẹ́gẹ́ bí òbírí o, a ní ẹ̀sìn wa ó wà spherical in nature. A ti mọ̀ pé axes méjì ni ilé ayé mọ́ ní o, a ní polar axis àti east-west direction. A ti mọ̀ túmọ̀ equator, a dẹ̀ sì ti mọ̀ túmọ̀ Greenwich àbí prime meridian bákan náà. A ti mọ àwọn ìlà ìfojúrí méjì tí ń bẹ nílé ayé, latitude àti longitude. Bó wá ní bó la ṣe lè mọ locate àwọn pọ́ìntì latitude àti longitude yìí sínú globe wa. Inú fẹ́ràn eléyìí tí ẹ ń wò yìí màá máa ṣàlàyé. Òfin tí mo fẹ́ ká kọ́ gbéyé náà ni pé kí ni o, tá bá ní pọ́ìntì wa tó ti yé bá wọn, pọ́ìntì yẹn ọ́dà rẹ̀ ṣe pàtàkì o. Kí la máa ń pè ní ọ́dà? Ọ́dà náà ni pé kí ni o, ọ̀nà ìgbà tó. Ẹ rí i pé ọ́dà gẹ́gẹ́ bí Cartesian plane mi náà ni. Ṣé ẹ pé mo ní x àti y axis? Ẹ rí i pé x àti y axis yìí ìyìn lè sọ pé y, x o. Torí pọ́ìntì mi yìí tó ti yé bá wọn. Pọ́ìntì tí n bá ní bíbà yìí ìtumọ̀ ẹni pé bá tí wọ́n bá kọ 2, 3, ẹ̀yin tó ń túmọ̀ sí náà ni pé p alákọ̀ọ́kọ́ yìí òun ni x axis, p ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni y axis. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní kíni o, ní health wa tá a bá fẹ́ locate point, eléyìí tó jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn latitude ni o, eléyìí tó jẹ́ lẹ́ẹ̀kejì longitude ni o. Ajá sí pé tí máa gbé 20 degree north 40 degree east. Yá mo gbà tó mọ̀ pé latitude lélẹ̀ bá bí nǹkan ṣe jì sí, ṣé north àbí south equator. Ajá sí pé mo lè ní north àbí south níbí báyìí. ń gbọ́ pé mo ti mọ̀ pé latitude ni wọ́n lè pè ní lat 20 degree north lat tó ti bá wọn, tàbí kọ́ wọ́n pé latitude 20 degree north, eléyìí wọ́n lè pè ní long tó ti yé, làwọn náà pé longitude 40 degree east. Wọ́n pé east yẹn ṣe àpò tó lè jẹ́ west náà nígbà ìgbà mọ̀ bọ́yá bí ó ṣe ṣe kí ni o, bó ṣe jì sí east àbí west Greenwich meridian. Mo bí ó ti mi agbẹ́dẹ́ nìkan bá kọ 40 degree east 20 degree north sọ́gbà irọ́ lásán nìyẹn, òun ò gbà ọ́. So tó dá ti mọ̀ pé ọ́dà tá a fi mọ ọkọ́ ó ṣe pàtàkì. So ìbẹ̀tẹ́lẹ̀ ṣe kí ni òun ṣe kí ni o, òun bójúmu láti kọ́ bẹ́ẹ̀. Ìgbà tá a ti mọ òfin tá a fi mọ ọkọ́ àti mọ òfin tí a ń pè ní Greenwich, òfin tá a ti lè mọ locate point wa nínú bò, so nínú globe wa tàbí nílé ayé wa. Bó wà ní tí wọ́n bá fún wa nírò ilé ìta bá fẹ́ locate yẹn kọ́, bí wọ́n fún mi ní 20 degree north 40 degree east. Wọ́n sọ pé p alákọ̀ọ́kọ́ yìí ó ní ó máa dọ́gba pẹ̀lú kí ni o, latitude. Point ẹlẹ́ẹ̀kejì ó ní ó máa dọ́gba pẹ̀lú longitude. Adẹ̀ ti mọ̀ ike ọ̀nà ìgbà tá a máa kọ́ ó ṣe pàtàkì tọ́ra lákọ̀ọ́kọ́ tí ó mọ̀ túmọ̀ sí longitude, latitude, ẹlẹ́ẹ̀kejì ni ó mọ̀ túmọ̀ sí longitude. Ọ̀yà kákún wá fún wa nírú nǹkan báyìí nǹkan kò lè rárá. Àyìn tẹ́ṣe náà ní pé kí ni o, màá ya òbírí mi o, ilé ayé ẹ̀rí pa àmọ̀pọ̀ wà spherical ẹ̀mọ́bìnrin ẹ̀mọ́ ya sápò tó ti mọ̀ pé ilé ayé ó wà spherical in nature. Ẹ má gbàgbé màá máa ní kí ni o, màá máa ní equator mi bí báyìí 0 degree north or south. Mo rò bó ti ń bá wọn. Màá dẹ́sí mọ́ sí kí ni o, màá máa ní Greenwich meridian. Màá máa ní Greenwich meridian. Ẹ rí i pé wọ́n ní 20 degree north 40 degree east. Ṣe pé 20 degree north òun náà ni pé latitude nìyẹn. Mo ti mọ̀ pé north pole mi lélẹ́yìí tẹ́lẹ̀ jẹ́ south pole. Ajá sí pé tí n bá fẹ́ mọ ya ìlà yìí, sápá bíbà yìí ni ọmọ wà ní, sápá south bíbà yìí ni ọmọ wà ní àbápá north. Ẹ rí i pé apá north ni torí 20 degree north òun náà ni wọ́n ṣe kí ni o, òun náà ni wọ́n fún mi. Nǹkan wá ní gbé síbi tó bá wù mí. Ṣé ẹ mọ̀ pé a ti mọ̀ ipe equator yìí ó ṣèpín sphere wa sọ́nà méjì ní báyà ní northern hemisphere àdẹ̀ ní southern hemisphere. Adé sí pé èyí tó wà lókè yìí 180 degree 180 degree ni ó wà níbí báyìí, eléyìí náà jẹ́ kí ni o 180 degree. So tí máa fẹ́ ṣe kí ni o, kó lè máa wà mathematically correct, kó lè jẹ́ pé yóò mọ bójú mu. Ajá sí pé tí n bá fẹ́ fà 20 degree mi ìní gbé sí irú bíbà yìí o,
ẹ̀sẹ̀ pé tí bá gbé sùúrù bí báyìí nígbà ìgbélé ibẹ̀ láti 0 tẹ́lẹ̀ dẹ̀sì jẹ́ 180 àjá sí pé rárá 20 ti pọ̀ ju bí báyìí so ti àfojúdá rẹ̀ ó lè mọ́ ju bí báyìí lọ so ti ń bọ̀ so àjá sí pé lè ọmọ jẹ́ kí ni o so ẹ lè kọ́ báyìí pé 20 degree north so 20 degree north ọ̀yà ẹja sí longitude náà òun ọmọ wà 40 degree east ẹ má gbàgbé pé longitude náà ni pé ìlà ìfojúrí tó yẹ pé mo ń sọ bí agbègbè kan ṣe jì sí bóyá north ni o àbí west Greenwich meridian mo rò bó ti ń bá wọn ẹ rí i pé west mi lélẹ̀ mo ní ká ẹ má gbàgbé eléyìí jẹ́ north south eléyìí ni west east ajá sí pé east ọ̀nà bíbá yẹn láàgbé sí sẹ́yìn pé 40 lòun náà ẹ ọ̀rá ṣe wáyé àbí kẹfà ọmọ pọ̀ jù so ti bá ilé ọmọ ajẹ́ kí ni 40 degree east so ti ṣe wá rí point of intersection yìí ibi tí latitude ìlà latitude yẹn tó ti pàdé pẹ̀lú ìlà longitude ayá pé tí bá pé lè ní L tí ilé bá jẹ́ point L mi níbi tí àwọn méjèèjì ti pàdé bẹ́ẹ̀ ṣe máa locate ẹni ẹ̀ ẹ dákun ṣe àti gbọ́ àlàyé yẹn yé bá ṣe máa locate ẹni ẹ̀ ẹ jẹ́ tó fún wa ní àpẹẹrẹ mìíràn ká pé mo fún wa ní àpẹẹrẹ mìíràn ká pé mo ní point F 40 degree south 20 degree west ẹ má gbàgbé ipe bá a ṣe lè mọ locate ẹ̀ sínú kíni o sínú sphere wa nínú earth wa òun náà ni pé point alákọ̀ọ́kọ́ yẹn yóò mọ dọ́gba pẹ̀lú latitude point ẹlẹ́ẹ̀kejì yóò mọ dọ́gba pẹ̀lú kíni o longitude mo dẹ̀ ti mọ̀ tá a bá gbàgbé pé longitude mi latitude mi òun náà ni ìlà ìfojúrí tẹ́ pé mo ń sọ bí ààyè kan ṣe jì bóyá north àbí south equator wa ṣùgbọ́n longitude òun ni wọ́n sọ báyìí kan ṣe jì sí bóyá west àbí east Greenwich meridian mi mo dẹ̀ ti mọ̀ pé tí n bá ní globe mi báyìí o àti mọ̀ pé obìnrin ni ó wà spherical in nature so tiẹ̀ mo mọ̀ pé lèyí equator mi ni o ṣé mo jẹ́ 0 degree north south so tiẹ̀ bá mo dẹ̀ sì mọ̀ pé eléyìí òun náà ni kí ni o òun náà ni Greenwich ẹ̀yìn ìyá dada òun náà ni Greenwich meridian mi so tó wọn mọ̀ jẹ́ kí ni 0 degree east west mo rò bó ti ń bá ọyà ìbéèrè wa wípé 40 degree south ajá sí pé ṣé apá ibo ni ó mọ wà ní equator mi sókè ni àbí ìsàlẹ̀ ṣé bíbá yìí ní mọ̀ gbé sí ni àbí bíbá yìí ẹ rí i pé ìsàlẹ̀ ni ó mọ wà ó so yẹ wa bí ó sì mọ wà ń sàlẹ̀ tó mọ pé lè jẹ́ north pole ilé dẹ̀ sì jẹ́ kí ni o south pole ẹ̀sùn gbọ́n ṣé 40 yẹn ṣé bíbá yìí ní mọ̀ gbé sí ìní gbé sí báyìí mo lẹ́mọ̀ ṣe àfojúdá rẹ̀ ṣe àgbẹ̀ tá a bá ṣàfojúdá rẹ̀ ká pé 41 bíbá yìí mo rò bó ti ń bá so òun láwọn pè ní 40 degree south west ńkọ́ 20 degree west ẹ rí i pé longitude nìyẹn ẹ̀yin bá apá abo ní west ọmọ wa apá sìn mi mo ti sọ pé tá a bá ní cardinal point wa eléyìí ní north south eléyìí jẹ́ wí tẹ́ bá ti rántí wí òun náà ni pé west east ayá sí pé báyìí láàmú fún àwọn sí o 20 ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí 20 lè mọ̀ jù àárín ìlọ so ti wà eléyìí ní 20 degree west mo á níbi tí àwọn dàdàngọ́mì yìí ti pàdé òun náà máa jẹ́ kí ni o òun ní ọmọ jẹ́ point wa òun ní ọmọ jẹ́ point wa ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa